Ejeti onyeisi chọọchị anyị. Wasaji Bise. Elekwere Malachi Director. Chief Priest Monday Hotel. Elekwere 190 ọ̀pọ̀lọpọ̀ ọ̀nìyà. Gorugbele. Gbẹ́dẹ́ ti la sọ. Sọ̀rọ̀ yẹn sọ, wọ́n yẹ wé tó bí ẹjọ́. Tuwaja. Ọ̀yà mẹ́ta. Ọ̀yà lóṣọ̀. Ọ̀yà bá. Sùwẹ́sùwà. Lele polo sọ̀sọ̀ àjọ lórí náà ní màá dá. Èyí yìí máa ń nà lọ́la mú. Olóògbé bí náà máa bí ṣe. Olóògbé náà sọ̀ ọ́ jùlọ. Okéde. Ọ̀bàdì ikú ìtì. Ọ̀yà mẹ́ta. Tíyàtù. Àìsè mẹ́ta. Ìhùrẹ̀ tún náà fọ̀tún ní ọ̀gbìn bá. Ọ̀yà mẹ́ta. Tíyàtù. Ẹsẹ̀ ní kùtà. Wọ́n yẹ kó lẹ́nu lé ya. Olóògbé náà sọ̀ jìnnì bá kọ́ wọn bàbá. Ọkùnrin yẹn kò wọ́n jẹ́ múlò ní. Òkè jẹ́ múlò ní pẹ̀jì ní. Àbàlàbọ̀ ọmọ tí kò lè lè wá wọ́n jẹ́ múlò yẹn yẹn lè mọ̀ jọ́ gà lá. Lọ́sọ̀kà. Ìyá múlò ọkọ̀ ajá sọ̀rọ̀ àfọ̀. Ìgbẹ́jẹ̀ ya every year ayága sọ̀rọ̀. Lọ́sọ̀kà. Gbogbo. China ọ̀gíní ìgbẹ́bẹ́jẹ́. Bọ́sọ̀ ọ̀jọ̀ olúmọ̀kẹ́ lẹ́bi. Tòwátá. Olóògbé ọ̀hún tòrò bíyà. Nínú fún ṣíà. Kálàbẹ̀rẹ̀ bá kálẹ̀ gbogbo fún oṣù yàwá gbogbo. Yẹ́sù ká. Tòwátá. Olúwa náà gbogbo ní ẹ̀dá ọ̀hún. Yẹ́sù máa lọ́ máa yà. Yẹ́wà làbíṣe pàtàkì ni. Kábíyàmú ní ẹ̀dùn òkúta. Managing Director, Chief Priest Abatala. Chief Priest. Mọ́jẹ́ Chief Priest Abatala onímọ̀lá tó lè ya. Mọ́jẹ́ ọ̀tẹ̀lù Abatala olóògbé ló sọ̀ọ́jì. Gbogbo olùdókèlè kìí. Ìkàhà. Olùdókèlè màràmà. Ọ̀hánẹ́sẹ̀ olùdókèlè kìí. Tòwátá. Ojú ní kéde mọ̀ àlọ́sẹ̀ ní ìbòlẹ̀ yìí. Àbọ̀wọ̀ fẹ̀tẹ̀rẹ̀ ní ìbòlẹ̀ àgbẹ̀lá. Ẹsẹ̀ ní ìbò yàtọ̀ wá, ojú ní ìbòjú yàtọ̀ wá, àbàbà rẹ̀ wọ́n máa ń lò. Ó sọ ní àbàkálà ẹ̀. Chief Priest nàlọ́bọ̀. Olómọ́lá lórí ya. Managing Director, Monday Hotel làlọ́bọ̀. Chief Priest. Managing Director, Monday. Ìbàdàn àfọ̀tò. Ìjọ wíkẹ̀ ìdúrà. Ọkọ̀ náà nù án. Ìjọ wíkẹ̀ ìdúrà. Ọkọ̀ náà nù án àfọ̀tò. Ìjọmọ̀lẹ̀ Managing Director. Chief Priest. Olè yìí ṣí mọ́tò yìí ṣí. Olè olóko. Kálàbẹ̀rẹ̀ bá kálẹ̀ fúlò. Chief Priest. Àbọ̀wọ̀ ìsìláyà. Ẹsẹ̀ ìbò yàtọ̀ wá. Ojú ní méjì wò. Yàtọ̀ wá. Àbàtà lọ́wọ́ máa wò. Bàbá bẹ́ẹ̀ bọ́lá bàbá. Bàkọ́ là ń kọ́. Tíyàtù. Ẹlẹ́gbọ̀n ló ń bẹ̀rẹ̀. Bíyàkù. Ṣé wọ́n lè rí? Ó kéde. Ọ̀dọ́dọ́dí kéde mu. Àṣẹ. Àbọ̀wọ̀ mi lè rí ìbùdó àbẹ̀yà. Ẹ̀ṣẹ̀ ní ìbò yàtọ̀ wá. Ojú ní ìbòjú wò. Yàtọ̀ wá. Àbàtà lọ́wọ́ máa wò.
Aṣọ onye ọbụla Iwe nakọ na nkọtụ. Reverend Laka Nakọ na nkọtụ. Bishop Laka Nakọ na nkọtụ. Dọkọta Adébàbá Nakọ na nkọtụ. Oṣọọchị Laka Nakọ na nkọtụ. Ọkụ Nwama Laka Nakọ na nkọtụ. Onye nana Laka Nakọ na nkọtụ. Kọmishọna Laka Nakọ na nkọtụ. Kọrị gọvanọ Laka Nakọ na nkọtụ. Abia Steeti Nakọ na nkọtụ. Gọvanọ Abia Steeti Nakọ na nkọtụ. Fọma gọvanọ Abia Steeti Nakọ na nkọtụ. ha niile Laka Nakọ na nkọtụ. onye nana Ihe Laka bụ nakọ na nkọtụ. Hey! Gọvanọ Laka Nakọ na nkọtụ. Ọkọ Laka Nakọ na nkọtụ. Anyị Laka Nakọ na nkọtụ. Gọvanọ Laka Nakọ na nkọtụ. ọdụ onye nana Laka Nakọ na nkọtụ. ọdụ onye nana Ihe Laka nakọ na nkọtụ. Wow! onye nana Laka Darlington. Kaba jọrọ ajụjụ ọdụ onye mụrụ mmehie abụ onye mmehie bụ ndị ebe na-adị ya n'elu abụ onye n'ime ọhịa abụ akụ ugwu obi oke gị bụ 190 190 wee lọkpọlọgwụ omegbuo kalabịrịba kalekporo kalabịrịba kalekporo kalekporo kalakporo abịrịba ndị lakpụ ụzụ ala ọgbọrụle ala mbize ala ọgbọrụ nwanne ala mmanya nwanne olùgbòlògbò sọ̀rọ̀ àyàmẹ̀ṣọ́ máa Ọjọ́ mi àwọn ìrò. àyàmẹ̀ṣọ́ máa my blood on the very very hot Ọjọ́ mi àwọn ìrò. ọlọ́sọ̀ Báyàbá 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 báyàbá. Tó. Bí àkó. Lọ́lọ́lọ́lọ́. Yọ̀wé àyẹ̀wò. Túlẹ̀ kèlè pé òkò pàgọ́tà. Ayẹyẹ. Lọ́lọ́lọ́lọ́. Wọ́n sọ tí kù ṣe olóòlù. Wọ́n kẹ́ wọn kùrú. Sọ́nọ́lù. Olóòlù. Báyàbá. Wata. Wọ́n sọ ọ̀jẹ̀. Wáyọ̀. Ọbẹ̀ olóńdí fọ̀rọ̀ bí a ajimunu lele chamanya àyàmẹ̀ṣọ́ máa onye mmụọ na-akpeli ya ọya penta Lọ́lọ́lọ́lọ́. Báyàbá. oge enyi m eji aga mmadụ ijiri aike olùmọ̀kẹ́lẹ́ gị Ìjìnlẹ̀ Hassan ní kàràkà. òfújì ẹ̀rẹ̀ mọ́ fúlé Hassan tó. ọya penta Tuyàtù. Tó. Ẹgbẹ̀rún. Báyàbá. Lọ́lọ́lọ́lọ́. Yọ̀wé àyẹ̀wò. ìbẹ̀rẹ̀ ibẹ̀ búrọ́ lẹ́díwẹ̀ Tó. Yẹ́lẹ̀ wù. bàbá bí ìbẹ̀rẹ̀ ibẹ̀ búrọ́ lẹ́díwẹ̀ chai Tuyàtù. ibi àlàntọ́lántọ́ ibi àlàntọ́lántọ́ Jesus Christ obi Igbo ka m tụọ egwu okwu orukologo sọrọ oya come down ọ̀ṣọ́nà Etí ẹ̀kẹ́lẹ́lá. oya ọ̀hẹ́ fi ọwọ́ dance can you dance or have your word dance oya let's go. Abia, come back. Adé, come back. Lápọ̀lápọ̀. Olórí fọ̀rọ̀ bí a. Ọjọ́ lórí ìrọ̀lẹ́.